نحمده ونشكره ونستعينه ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله سبحانه وتعالى فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله. أما بعد. Adá ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí a yọ ọpẹ́ yẹn délẹ̀. Alhamdulillahi Rabbil Alamin. Ọlọ́run tí ó fún wa láǹfààní ọdún Iléyá ti ọdún nìyí. Abẹ́lọ́run nínú àánú ẹ̀ eléyìí tá ń ṣe yìí ọlọ́mọdé ó jẹ́ àṣìmọ̀ fún wa. Àtọ̀rọ̀ àsàlátù fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ẹni tọ́lọ́run bá lè kí ọlá rán ní sábàbí ìmọ̀nà gbogbo àgbáńlá ayé. Ìkẹ́ náà kó má mọ lórí ẹ̀ kó má lọ bá wọn ará alẹ́ àtàwọn sàhábà ẹ̀ àti gbogbo wa lápapọ̀ títí di ọjọ́ ẹ̀san. Gbogbo ẹ̀yin ọmọ ìyá mi alápọ̀nlé lẹ́ẹ̀kan sí a kí wa pé a kú ọdún. Ọdún Iléyá tá ń ṣe gbogbo wa la mọ̀ tó bí. Bàbá wọnú Al-Qur'an níbi tọ́lọ́run ti ń ṣàlàyé ẹ̀ fún wa. Ọlọ́run ní falamma balagha ma'ahu as-sa'y قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. Ìgbà tí Ismail tó di ẹni tó tójú bọ́, bàbá rẹ̀ pé kóhun lálàá kóhun dú Ọlọ́run. Ọmọ mi kí lórí sí. Ọmọ sọ fún bàbá pé if'al ma tu'mar satajiduni insha Allahu minas sabirin. Ìtọ́lọ̀ ń pa ọ bàbá mi láṣẹ lọ ṣe. Tó bá dìgbà tó bá ṣe máa farabalẹ̀ fún ẹ. Nígbà wí bẹ́ẹ̀, Ọlọ́run ní falamma aslama watallahu liljabin. Ìgbà táwọn méjèèjì ti gbà láti mú àṣẹ Ọlọ́run ọba àlekè ọláṣẹ. Wa nadaynahu an ya Ibrahim. Ọba àlekè ọlá wá pé Ibrahim pé qad saddaqta ru'ya. Ó ti mú àlá rẹ̀ ṣẹ. Nígbà tó ti mú àlá rẹ̀ ṣẹ, inna kadhalika najzil muhsinin. Àwọn Ọlọ́run èèyàn kìí ṣe dáadáa sí wa káwà wá ṣàìdá sí. Ọlọ́run ní inna hadha lahuwal bala'ul mubin. Eléyìí tó ṣẹlẹ̀ yìí àdánwò tó tóbi ńlá ni. Wa fadaynahu bidhibhin 'azim. Ọba àlekè ọlá wá fi àgbò tó tóbi ó fi pàrọ̀ Ismail. Ọlọ́run ní wa tarakna 'alayhi fil akhirin. Èmi Ọlọ́run ọba àlekè ọlá wá fi eléyìí sílẹ̀ fún yín ọmọ jẹ́ ń tẹ́ mọ̀ ṣe náà rántí ní gbogbo ìgbà. Bàbá wo bí àyà yìí dáadáa nínú ìtàn tá a sọ fún wa. Ẹ̀kọ́ ẹyọ kan tí mo fẹ́ ká mú bẹ̀ nínú ọdún Iléyá tọdún yìí, òun ni wípé ọba àlekè ọlá kórìíra ká gba ẹ̀mí èèyàn. Ọlọ́run ò fẹ́ rárá. Àìfẹ́ Ọlọ́run náà lọ́lọ́run ò fi Ibrahim ó lẹ̀ pé kó pa Ismail, torí pé Ọlọ́run ò fẹ́ kí ẹ̀mí èèyàn kó bọ́. Gbogbo ẹ̀mí tọ́lọ́run bá ti dá, Ọlọ́run ò fẹ́ kẹ́mí èèyàn bọ́ lọ́nà tí ò dáa. Lẹ́yìn ọba bọ́lárí èèyàn ó gbọ́dọ̀ yẹ pọ́lọ́run ló gbà á, àbí kẹ́ni èèyàn kó jẹ̀bi irú nǹkan bẹ́ẹ̀ kí wọ́n wá dájọ́ bẹ́ẹ̀ fún òun lèèyàn fi lè ṣe bẹ́ẹ̀. Ọlọ́run àlekè ọlá ọba tó láàánú púpọ̀ ní tí ò fẹ́ kẹ́mi ẹnìkan kan bọ́. Ká lè bá mọ̀ kó lè bá yé wa dáadáa. Nínú maqasidu sharia, àwọn nǹkan tí Islam torí ẹ̀ gbé òfin kalẹ̀, òfin sharia, àwọn nǹkan yẹn wọ́n tó bí 5. Ẹyọ kan bẹ̀ òun ni hifdhun nafs. Pé òfin ẹ̀sìn Islam ọba àlekè ọlá gbé kalẹ̀ kó lè bá dáàbò bo ẹ̀mí ọmọnìyàn ni, kìí ṣe pé kó lè bá gba ẹ̀mí ọmọnìyàn. Gbogbo ẹnikẹ́ni tó bá ń sọ wípé òfin ṣẹ̀ríà òfin kápáyàn ni ẹni yẹn kan ní ò gbọ́ òfin ṣẹ̀ríà yìí. Islam sọ fún wa pé a gbọ́dọ̀ gbẹ̀mí èèyàn lọ́nà àìtọ́. Maqasidu ṣẹ̀ríà nínú àwọn objectives of ṣẹ̀ríà, why ṣẹ̀ríà, kí nìdí tó fi ṣẹ̀ríà gan fi wà. Àkọ́kọ́ ń bẹ̀ tó ṣe pàtàkì òun ni hifdhun nafs, láti lè dáàbò bo ẹ̀mí ọmọnìyàn. Ọlọ́run bá sọ fún ọ̀nà Al-Qur'an. Ọlọ́run ní wala taqtulu awladakum. Ẹ gbọ́dọ̀ pa àwọn ọmọ yín khashyata imlak, bóyá nítorí pé ń bẹ̀rù òṣì, pé ọmọ tí ń bẹ nínú ìbá bá bí kí ni ó jẹ, kẹ wá lọ ṣẹ́ oyún yẹn. Ọba àlekè ọlá lẹ̀ ẹ gbọ́dọ̀ ṣẹ́yún, ẹ gbọ́dọ̀ gba ẹ̀mí àwọn ọmọ yín. Nahnu narzuquhum wa iyyakum. Àwọn Ọlọ́run ọba là ń bọ́ yín, àwọn ọmọ yẹn náà tẹ́ bá sì bí àwa náà láàbọ̀. Inna qatlahum kana khita'an kabiran.
tẹ́ ẹ bá gba ẹ̀mí ọmọ tó fẹ́ wálé ayé tí ò tí ì wáyé, ọmọ tó fẹ́ wálé ayé tí ò tí ì wáyé lọ́lọ́run sọ iye tó wà nínú àgbọ́dọ̀ àbọ́ọ̀tì oyún yẹn àgbọ́dọ̀ ṣẹ́. Ọlọ́run ní tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀, Ọlọ́run ní kana khita'an kabiran, grievous ni, ẹ̀ṣẹ̀ tí kì í ṣẹ̀ṣẹ̀ kékeré ni tó dẹ̀ wà punishable nínú òfin ẹ̀sìn Islam. Oyún tí ò tí ì wálé ayé lọ́lọ́ba àlejò látún protect yẹn, ọmọ tí ò wálé ayé tó wà lálùkì àmọ́ Ọlọ́run láà gbọ́dọ̀ gbẹ̀mí ẹ̀. Ọlọ́run tún ní wala taqtulu an-nafsa allati harrama Allahu illa bil-haqq. Ọba àlejò ọlá ní ẹ gbọ́dọ̀ gba ẹ̀mí ẹni kankan illa bil-haqq, ẹ̀mí tọ́ba àlejò ọlá ṣe léèwọ̀ pé kẹ́ ẹ má gbà àfi tẹ́nìyẹn bá jẹ̀bi ikú bóyá òun náà pààyàn. Tí ò bá ti rí bẹ́ẹ̀, èèwọ̀ ni ká gba ẹ̀mí ẹnì kan. Ọlọ́run ní wa man qutila mazluman, ẹni tó bá gba ẹ̀mí ẹlẹ́mìí lọ́nà àbòsí faqad ja'alna li waliyyihi sultanan, àwọn Ọlọ́run bá lè kí ọlá àti empower àwọn tí wọ́n bá jẹ́ aláṣẹ kí wọ́n gbẹ̀san. Ọlọ́run ní àwọn Ọlọ́run empower gbogbo àwọn tí wọ́n bá jẹ́ aláṣẹ àwọn ìjọba kí wọ́n gba ẹ̀san, kán gba ẹ̀san ẹ̀mí tí wọ́n bá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ ẹnìkan lọ́nà àìtọ́. Ẹ̀tún wọn Ọlọ́run, Ọlọ́run tó wá ní wala yusrif fil qatl, bẹ́ẹ̀ bá fẹ́ gba ẹ̀mí ẹni tó gbẹ̀mí èèyàn gan ẹ gbọ́dọ̀ ṣe déédéé pẹ̀lú ẹ má pàǹpà púpà, ẹ má pàǹpà àyà, ẹ má pa bí ẹrẹ, ẹ má pa bí ajá. Ẹ tún pa pẹ̀lú àánú ni tòun ti pé ó jẹ̀bi ikú pòun náà pààyàn, ẹ gbọ́dọ̀ ṣe déédéé kẹ́ ṣe dáadáa pẹ̀lú ẹ̀. Nínú àyà míì, ọba àlejò láńròyìn àwọn táwọn pẹ̀lú olùgbàgbọ́ òdodo. Ọlọ́run ní walladhina la yad'una ma'a Allahi ilahan akhar, gbogbo ẹnikẹ́ni tí ó bá ń pe nǹkan míì, ẹni tí kò bá pe nǹkan míì lẹ́yìn Ọlọ́run olùgbàgbọ́ òdodo ni. Wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil-haqq, àti ẹni tí kì í pààyàn olùgbàgbọ́ òdodo ni. Ìtumọ̀ ní gbogbo ẹni tó bá ti ń pààyàn kì í ṣe olùgbàgbọ́ òdodo. So gbogbo ẹnikẹ́ni tó bá ń ronú ìpààyàn sọ́dọ̀ àwa tá à ń ṣe mùsùlùmí tó bá ń pè wá lápààyàn, ẹnìyẹn ni ògbó ẹ̀sìn wáyé. Ọlọ́run ní wala yaznun, olùgbàgbọ́ òdodo kì í ṣe zìnà. Ọlọ́run ní wa man yaf'al dhalik, ẹnikẹ́ni tó bá pààyàn yalqa athama, á bá ìyà tó tóbi pàdé níwájú Ọlọ́run. Ọlọ́run ní yudha'afu lahu al-'adhabu yawma al-qiyamah, tó bá tún dàlùkì àmọ́ Ọlọ́run ìyà kékeré ni ìyà tí ó jẹ láyé, ìyà tí ó jẹ lọ́dọ̀ náà lálùkì àmọ́ ó ju èyí tẹ́ ẹ̀yìn èyí ó tó fi jẹ láyé lọ. wa yakhludu fiha muhana, Ọlọ́run ọba àlekẹ́ láò sọ dẹni ìyẹpẹrẹ tó bá dàlùkì àmọ́ Ọlọ́run. Àwọn àyà lélẹ́yìí tọ́ba àlekẹ́ ọlá fi ń sọ fún wa wípé èèwọ̀ ni nínú ẹ̀sìn wa kẹ́mi bọ́ mọ́ èèyàn lọ́wọ́. Gbogbo ẹni tó bá ń pe Islam lẹ́sìn apààyàn, ẹnìyàn ò gbẹ́sìn wáyé ni o. Ẹni tó bá ń pè wá mùsùlùmí lápààyàn ó ń ṣe lọ́hùn ní o, torí báwa kì í ṣe apààyàn. Ṣe rí ẹ̀sìn wa, ẹ̀sìn tó béèrè fáànù ni. Gẹ́gẹ́ bọ́lọ́run ṣe ṣàánú Ismail tí ò jẹ́ kẹ́mi rẹ̀ bọ́. Ṣe mọ̀ pé nítorí bọ́lọ́run ṣàánú Ismail tó dẹ́mi ẹ̀ sí lọ́dọọdún báwa tá à ń dún lórí. Ká lè mọ bẹ́sìn wa ṣe láàánú tó. Ọba àlekè ọlá wa tún sọ fún wa wípé bá a bá wá rí ìbàjẹ́ tó ń lọ láwùjọ, a gbọ́dọ̀ gbójú kúrò ń bẹ́ o. Tó o bá ní kò kàn ẹ́, ó lè kàn ẹni tó máa kàn ẹ́. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó fi ìntàsọ yóò fi júwe ọkọ̀ ojú omi tó ní àjà méjì. Táwọn kan wà ń sàlẹ̀, àwọn kan wà lókè, wọ́n wá ń lọ lórí omi. Àwọn tó wà ń sàlẹ̀ yìí, àwọn tó wà lókè, àwọn tó wà ń sàlẹ̀ ni wọ́n máa gbómi lọ fún wọn torí pé àwọn ní access sí omi, àwọn lè bu omi kán mu. Táwọn tó wà lókè bá wá nídìí omi, àwọn tó wà ń sàlẹ̀ wọ́n wá gbé omi lọ fún wọn. Ẹ wá wo nǹkan, táwọn tó wà ń sàlẹ̀ yìí bá wá wò wípé wàhálà tá à ń ṣe yìí pọ̀ láti ṣẹ̀ṣẹ̀ tó máa bu omi ká máa gbé lọ sókè. Àwa kì í ṣe dá ọkọ̀ ojú omi yẹn lu láàrin bí, ká má dẹnì kankan láàmú mọ́, ká kàn máa mú mi fúnra wa, ká má dà àwọn tó wà lókè láàmú láti máa gbómi wá fún wa, ká máa mú mi fúnra wa. Ànábì ní tí wọ́n bá fi wọ́n lẹ̀ pé ṣe bọ́ọ̀dọ̀ wọn ni wọ́n wà. Ẹ jẹ́ kí wọ́n la ọkọ̀ yẹn ká máa bu omi ń bẹ̀, ká máa wulẹ̀ gbómi lọ fún wọn mọ́. Ànábì ní gbogbo wọn pátá ni wọ́n á parun. Ṣùgbọ́n àwọn tí wọ́n wà lókè tán bá sọ pé ẹ má wọrí, omi tá à ń bù wá fún yín ò ní wá la, á máa bu omi yẹn wá fún yín. Àwọn méjèèjì ni wọ́n á jọ dé èbúté ayọ̀ lálàáfíà. Torí bẹ́ẹ̀, bá a bá fẹ́ là nínú gbogbo wàhálà tí ń bẹ yìí, àwa tá a wà lókè a gbọ́dọ̀ ṣàánú àwọn tí wọ́n wà ń sàlẹ̀ o. Ẹ wò bẹ́ẹ̀ bá bá àwọn tí wọ́n wà ń sàlẹ̀ ẹlẹ̀ pé wọ́n bá ṣe wù yín ẹ ṣe àtẹ̀yìn tẹ́ ẹ wà lókè àtàwa tá a wà ń sàlẹ̀ ní yàrá ó jẹ́ tá a lè jọ gbádùn. Ẹ wo nǹkan, Ọlọ́run dẹ̀ sọ fún Al-Qur'ani pé tako fitna wàtàkù fitna láti ṣèbánilẹ̀ lẹ́dínà zalamu minkum khassa. Ẹ bẹ̀rù wàhálà kan o tó ṣe pé njọ́ tí wàhálà yẹn bá dé, ẹ̀yin tẹ́ ẹ dá wàhálà yẹn lẹ̀ nìkan kọ́ nìyà yẹn jẹ o, ẹ̀yin tẹ́ ẹ mọ̀ ń bẹ̀ náà ẹ san ẹ sì rà ń bẹ̀ o. Òun ló fà á táwọn bàbá wa fi máa sọ pé nígbà míì bẹ́lẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo a máa pín bẹ́ẹ̀ o. Àyà tó sọ bẹ́ẹ̀ lélẹ́yìí.
wattaqu fitna ẹ bẹ̀rù wàhálà kan la tusibanna alladhina zalamu minkum khassa kì í ṣàwọn tí wọ́n dá wàhálà yẹn lẹ́nìkan lè yára ó jẹ kò mọ wọ́n gbà míì náà ìmọ̀ jẹ́ ń bẹ̀ o ọba àlekè lápọ́nṣẹ́ ṣàánú wa tó bá wá rí bẹ́ẹ̀ ọba àlekè ọlá sọ fún wa pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa ẹ máa bára yín ṣe pẹ̀lú àánú ẹ ṣe dáadáa pẹ̀lú ara yín ẹ má yára yín sọ́tọ̀ọ̀tọ̀ bá a ṣe pínra wa sọ́tọ̀ọ̀tọ̀ l'Ógbómọ̀ṣọ́ yìí ìyà tí ó fi jẹ wá pọ̀ ju dáadáa táàrí ń bẹ̀ lọ wa ta'awanu ẹ máa bára yín ṣe 'ala al-birri lórí tó dáa wa la ta'awanu 'ala al-ithmi ẹ gbọ́dọ̀ bára yín ṣe lórí àìdá ẹ bára yín ṣe lórí nǹkan méjì ẹ má bára yín ṣe lọ́nà méjì ibo láti bára yín ṣe al-birr ẹ máa ṣe dáadáa láàrin ara yín wat-taqwa ẹ bára yín ṣe pẹ̀lú ìpayà Ọlọ́run ẹ gbọ́dọ̀ bára yín ṣe níbi al-ithmi níbi pé à ń dìtẹ̀ mọ́ra ẹni à ń bára ẹni ṣọ̀tá à ń bára ẹni fàjọ̀gbọ̀n à ń bára ẹni fa wàhálà ẹ gbọ́dọ̀ bára yín ṣe lórí ẹ̀ bẹ́ẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ ìsinmi ò ní síjọ́ kan bẹ́ẹ̀ bá sinmi lónìí ọkàn yóò ní balẹ̀ lọ́la bí wọ́n bá lọ lẹ́nìí wọ́n tún dé lọ́la bí wàhálà bá sinmi lẹ́nìí ìbí yóò tún dé lọ́la àfi ká parí gbogbo àwọ̀ tí ń bẹ́lẹ̀ láàrin wa kọ́kàn wa lè bá a balẹ̀ káwa tá a wà lókè ká tẹríba fáwọn tí wọ́n wà ń sálẹ̀ káwọn tí wọ́n wà ń sálẹ̀ káwọn náà tẹríba fáwọn tó wà lókè respect begets respect bọ́ ẹ̀ bá ti pẹ́ nìkan lé wọ́n náà má lè sí àpọ́nlé àjọ pọ́nra wa lé òun ni dáadáa fi ṣẹlẹ̀ láàrin wa Ànábì sọ fún wa pé la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi Ọlọ́run ní Ànábì ní ẹ kì í ṣe olùgbàgbọ́ òdodo àbí tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ọmọ ìyá yín gẹ́gẹ́ bí ara yín ọmọ ìyá tá à ń sọ ń bí ọ̀rọ̀ yọ̀ kọ́ni kó jẹ́ mùsùlùmí o ará àdúgbò rẹ gbogbo àwọn tẹ́ ẹ jọ ń gbé mùsùlùmí ni kì í ṣe mùsùlùmí ẹ jẹ́ á nífẹ̀ẹ́ ara wa bá a bá nífẹ̀ẹ́ ara wa ànílẹ̀ bára wa gbé pẹ̀lú àlàáfíà ara ṣe rí Ọlọ́run wá sọ ọ̀rọ̀ kan fún Al-Qur'an tí mo bẹ́ẹ̀ fi pé gbogbo ẹ̀yin ìjọba alákèésí pàtàkì lọ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yìí Ọlọ́run ní yá ayyuhal ladhina amanu in ja'akum fasiqun binaba'in fatabayyanu an tusibu qawman bijahala fatusbihu ala ma fa'altum nadimin Ọlọ́run ní bí wàhálà kan bá ṣẹlẹ̀ níbì kan ẹ wádìí ẹ̀ dáadáa gbogbo ẹ̀yin ìjọba àti ìjọba àtàjọba àti ìsàlẹ̀ wàhálà tó ṣẹlẹ̀ ní Yáwọ́ta àtòsí ẹ̀lẹ̀ àtàhoro l'Ógbómọ̀ṣọ́ yìí ẹ ṣèwádìí ẹ̀ dáadáa antusibu qawman bijahala ká lè bá mọ àwọn tí wọ́n ń ṣàìdá torí pé ojú tí wọ́n fi ń wo àwa kan ò dáa wọ́n ń fojú burúkú wo àwa mùsùlùmí wọ́n ń pè àwa mùsùlùmí ní terrorist wọ́n ń pè wá ní bandit táwa kì í sì ṣe terrorist táàdẹ̀ kì í ṣe bandit tó ṣe pé ọmọlúàbí ni wá èèyàn pàtàkì ni wá ẹ wo Ògbómọ̀ṣọ́ yìí nísìnyí àti lánàá àti lónìí nínú àwọn tí wọ́n ń contribute tó fi ń da mùsùlùmí bá a bá kó wọn kó ń bẹ̀ ìtàn yẹn parẹ́ kò ní sí mọ́. Bàbá Sàká Balógun ló jókòó kalẹ̀ yìí mùsùlùmí ni wọ́n níjọ́ tí wọ́n ti ń ṣe wàhálà lórí Ògbómọ̀ṣọ́ kẹwàá máa sọ pé bandit làwọn mùsùlùmí ẹ̀ ṣe dáadáa pẹ̀lú wa. sẹ́nitọ́ ṣe oníbẹ̀lẹ̀ yìí aṣíwájú mùsùlùmí gbọ́dọ̀ Ògbómọ̀ṣọ́ mùsùlùmí dáadáa ni wọ́n kẹwàá sọ pé bandit ni irú wọn pé àwọn mùsùlùmí l'Ógbómọ̀ṣọ́ àwọn ni wọ́n ń dá wàhálà alẹ̀. Alhaji Èjìdé ló jókòó yìí ṣé Alim ló jókòó yìí Barrister Abẹ́sẹ̀ ló jókòó yìí àti gbogbo àwọn ẹni ńlá ńlá tí ń bẹ lẹ̀ yìí kẹwàá máa wá bàbá wa rí jẹ lọ́wọ́ alẹ́ yìí kẹwàá sọ pé àwọn mùsùlùmí l'Ógbómọ̀ṣọ́ ní bandit ẹ̀ ń ṣàbòsí pẹ̀lú wa Ragare ló jókòó kalẹ̀ yìí àwọn eléyìí ń contribute to the economy of this community kẹ máa wá rí wa gẹ́gẹ́ bí bandit ẹ̀ ṣe dáadáa pẹ̀lú wa torí bẹ́ẹ̀ ó gbẹ̀yìn ìjọba bẹ́ẹ̀ bá ṣe dáadáa tá a gbà pé ẹ ṣe dáadáa fatabayyanu ẹ investigate dáadáa get to the root of the matter àwọn tí wọ́n bá jẹ́ sponsor wọn ká mọ̀ wọ́n àwọn ọ̀gbàyéjẹ́ ká mọ̀ wọ́n àwọn oníṣẹ́ ẹbí ká mọ̀ wọ́n antusibu qawman bijahala kẹ má bàa máa fi àìmọ̀ máa fi ṣe ẹni tí ò yẹ kẹ́ ẹ ṣe fatusbihu ala ma fa'altum nadimin kẹ má bàa máa kábàámọ̀ nígbà tẹ bá mọ̀ pé àwa tẹ́ ń wò níwò tí ò dáa bá a mọ̀ kankan pa ẹ̀ Ọlọ́run ní innamal mu'minuna ikhwa àwa mùsùlùmí l'Ógbómọ̀ṣọ́ ọmọ ìyá ni wá o ẹjẹ́ àṣírà wa lọ́kàn o fa aslihu bayna akhwaykum gbogbo gbogbo tí ń bẹ láàrin wa ẹjẹ́ àyanjú ẹ̀kọ́ tán ká ṣera wa lọ́kàn ká wà lódidi kí wàhálà tí ń ṣẹlẹ̀ ká má bàa máa ronú tí ò dá sí wa
torí pé Yorùbá ní bá bá pèèyàn lónìí fúnra rẹ̀ òun náà ó kó fún ẹ̀ ńlẹ̀ ni wọn à gbọ́dọ̀ pé èèyàn lólè kóun náà tó máa wá gbọ́mọ ẹran jó ẹjẹ́ àṣẹra wa lọ́kàn àwa mùsùlùmí ká ṣe dáadáa pẹ̀lú ara wa ọba àlekè ọlọ́pàá dúró tì wá Ọlọ́run ní wàlẹ́ àtàhà Ànábì ní wàlẹ́ àtàhà sàlù ẹ gbọ́dọ̀ sí lára ara yín ẹ má dìtì ara yín wàlẹ́ àtàbà ọ̀rọ̀dù ẹ má kórìíra ara yín wàlẹ́ àyẹ̀bí báàdù malabẹ́ ìbá gbogbo ọjà tọmọ ìyá rẹ bá ti kówó lé lórí ìwọ bá tún sọ pé òun lọ́ọ́ máa rà wàkúnà ìbádọ́lá ìkúwẹ́ẹ̀nà ẹ ṣera yín lọ́kàn gẹ́gẹ́ bí ẹrú sìn Ọlọ́run láàyè límù àwa mùsùlùmí a gbọ́dọ̀ ṣàkóso ara wa wàlá yahqiru a sì gbọ́dọ̀ tàbùkù ara wa èyí tá a tàbùkù ara wa yìí tó bẹ́ẹ̀ báwo ní ìsìn bẹ́ẹ̀ báwo social media àwa mùsùlùmí náà là ń múra wa àwa mùsùlùmí là ń múra wa àfa mi ọ̀tọ̀ kámẹ́rà síwájú ní ìsìn èpè ní ọmọ gbà fáà mi ìṣẹ́ kí ló dé àwa là ń kọ́ra wa lábùkù àwọn ìmáàmù wa ò jọ wá lójú àwọn àfáà wa ò nítumọ̀ sí wa àwọn aṣáájú ẹ̀sìn wa ò nítumọ̀ kankan a máa lálé wọn ìjọ wo lẹ rí táwọn pásítọ̀ bọ́dà tí wọ́n ń búra wọn sáwọn yìí ṣẹra wọn láàrin ara wọn ni wọ́n ń ṣẹra wọn wọ́n ń mójú kúrò fúnra wọn ni àwọn ṣe wọ́n ń yẹpẹrẹ ara wa tá ń kanra wa lábùkù gbogbo ìgbà àwọn àfáà ẹja bẹ̀rù Ọlọ́run kó má ṣe ṣe dáadáa fún wa abẹ́rẹ́ wọn bá lékè ọlá ọdún tọdún ni ọlọ́mọdé ń jẹ́ àṣemọ̀ ṣe rí láti parí hútúbà yìí ẹjẹ́ ń dádúró bẹ́ẹ̀ ẹjẹ́ á lọ lé ká lọ pẹran wa gẹ́gẹ́ bí òfin ẹ̀sìn wa káṣọ ọdún ọ̀dùnnà kò sí ìbànújẹ́ lọ́rọ̀ wa o ẹjẹ́ á délé wa káṣọ ọdún ká ṣe fàájì nínú ọdún ní fàájì wa ó ká dunnú ká rẹ́rìn síra wa ká jẹun mọ́ka góńgó bá ti délé pẹran rẹ jẹun ṣe fàájì báwa bá ti kó bí nísìn ilé aṣíwájú là ń lọ láti kọ́kọ́ lọ ṣe fàájì mo rò pé jẹ́ nìṣó túmọ̀ sí pé fàájì ti ṣe kí ni ó ti bẹ̀rẹ̀ tó jẹ́ báyìí nísìn sòtórí ẹ̀ ẹ jẹ́ kálukú wa ká ṣọdún ká pa ẹran wa ká jẹ ká sì fún àwọn tí wọ́n ní ká fún wọn jẹ. lẹ́yìn náà ìdìbò ń bọ̀ tí ó bá fi dìdá yìí ọdún tí ń bọ̀ ní ìsìn tá a wá sí orí kétébè yìí wá ṣe útúbà á ti dìbò tán ẹni tí ó wọlé ó ti wọlé ẹni tí ó jáde ó ti jáde ẹni tí ó gbójú lé wọlé tí ó gbẹ̀ǹkù lébòde náà ó ti ṣe tiẹ̀ kálukú ó ti mọ̀mọ́ bá rẹ̀ kálukú ó ti sinmi ẹni tí mo fẹ́ rọ àwa mùsùlùmí rèé ẹ wo bá a ṣe pọ̀ ní yídì yìí àwa táwọn wá yídì yìí lọ́dọọdún Ọlọ́run ló mọye thousands wa bá a ṣe pọ̀ tó yìí tí gbogbo wa bá gba káàdì ìdìbò wa tá a gbà á tó wá dijọ́ ìdìbò tá a wá sọ pé ibi tá a ń lọ rèé ẹni náà wọlé ṣùgbọ́n ìṣòro àkọ́kọ́ tá a kọ́kọ́ ní ẹ̀ mọ́ ìṣòro àkọ́kọ́ tá a kọ́kọ́ ní pé ọ̀pọ̀lọpọ̀ wa àgbà káàdì ìdìbò continuous voter registration wọ́n tún ti bẹ̀rẹ̀ báyìí ó dẹ̀ pé July ni wọ́n parí ẹ̀ ẹ tètè lọ èyí tẹ́ ẹ̀ tí ìgbà káàdì yín kẹ́ ẹ lọ gbà á èmi ti gba káàdì mi o ìbẹ̀lú ọkọ̀ ìbá sì fi hàn yín tí mọ́mù bá fi gba káàdì ta ló wá ń tẹ̀lé ń tiẹ̀ mo gba káàdì ìdìbò mo gbé màámi bí màámi ti dàgbà tó mo gbé wọn lọ gba káàdì àwọn ìyàwó mi gbà àwọn ọmọ mi gbà àwọn àbúrò mi gbà àwọn ẹ̀gbọ́n mi gbà ibi abákóyadé wọ́n mọ̀ pé yan dìbò ń bẹ̀. tó yẹ báyìí nísìn ìwọ náà lọ gba káàdì ìdìbò tó bá wá dàsìkò ìdìbò kájọ wá jókòó papọ̀ kájọ rèé níbo là ń lọ kò síbi tí mo èdè ṣe bẹ́ẹ̀ kò síbi tí mo èdè ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn tí ó dépò láyé tí yọ jẹ wá Ọlọ́run ní yàwó débẹ̀ àwọn tí ń ṣàníyàn wáyé nì lónìí. bó bá ń bẹnu kádàrá Ọlọ́run pé tó bá dé pé ó fẹ́ débẹ̀ abẹ́ni Ọlọ́run nítorí pé yóò da ìsìláàmù láàmú gbogbo ọ̀nà lọ́lọ́run òfin ní jẹun débẹ̀. ẹni tí ó débẹ̀ tí ó ṣe aláǹfààní ni kọ́lọ́run tí ó débẹ̀. bàbá fi wálẹ̀ míì Ọlọ́run jẹ́ àmọ́ rẹ́rìn-ín bí ni wọ́n jẹ́ asunkún. wọ́n jẹ́ akágbó bó ṣe hàn pé táwọn ẹni eré bá ti wọlé ní ìsìn bàbá débi àtúra ká àìbẹ̀ ẹ̀kọ́ ṣùgbọ́n tó káwá débi nílé yá tí ń pọ̀ ká máa pàrọ̀ fúnra wa Ọlọ́run jẹ́ ọ̀ṣẹ́lẹ̀ àgbàrúkàlá hàwùlà wàlẹ́ quwwata. èyí ọ̀nà ọba o lẹ́yìn náà àdúrà lọ́kàn àdúrà eléyìí màá kà máa túmọ̀
ká lè bá a mọ̀ pé ẹ̀sìn wa ò fọwọ́ yẹpẹrẹ mọ́rọ̀ kádìbò. Gbogbo ẹ̀yin àfáà tẹ́ ìṣe wá sí pé kò sí kádìbò nínú ẹ̀sìn ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ̀mọ́jà ẹ̀rọ no ṣírìkì ní bídíà ní kúfùrù ní ń bó ní Nàìjíríà ó lè jẹ́ ṣírìkì nínú mi ṣírìkì kan bí ní Nàìjíríà kì í ṣe bídíà ní Nàìjíríà kì í ṣe kúfùrù kádìbò kágbá kádìbò kádì ní Nàìjíríà yìí súnà ni sọ̀tọ́rí bẹ́ẹ̀ ẹ lọ gbà á èèyàn náà báwọn. Ànábì Muhammad sallam látòrí ahọ́n ẹ̀ làdúrà yìí ti wá Ànábì ní ká máa sọ pé Allahumma wálé umurana khiyarana. Ọlọ́run o àwọn èèyàn gidi inú wa ní kọ́lọ̀ jẹ́ kí wọ́n máa dépò wala tuwalli umurana shirarana. Àwọn ẹni ibi tí ń bẹ́ẹ̀ nu wa lọ́mọ jẹ́ wọ́n dépò wala tusallit alayna bi dhunubina man la yakhafuka wala yarhamuna. Ẹni tí ò bá ní quality méjèèjì ọlọ́mọ jẹ́ òdépò àkọ́kọ́ ẹni tó bẹ̀rù Ọlọ́run ẹni tí ò bá ti bẹ̀rù Ọlọ́run jẹ́ òdépò. Ẹlẹ́ẹ̀kejì wala yarhamuna ẹni tó bá yẹ pé tó bá débẹ̀ kò ní láàánú àwọn mẹ̀kúnnù má jẹ́ òdépò. Àdúrà yẹn dàbí ọ̀dà ẹ̀yà múra sí bá a ṣe ṣe lórí mímbàrí ọlọ́pàá máa ṣe ẹ̀jẹ̀ gbà. Lẹ́yìn náà a ṣàdúrà fún ààrẹ orílẹ̀-èdè President Bola Ahmed Tinubu ọlọ́pàá wa dúró tì wọ́n ọwọ́ ṣe dáadáa fún wọn. Ògbómọ̀ṣọ́ wa ìbáwọn èèyàn ṣe ń wo gbogbo ẹ̀ṣẹ̀ wá rí báyìí ààrẹ tó máa ń rántí wa wọ́n ṣe dáadáa pẹ̀lú wa wọ́n rántí ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ wọ́n ṣe dáadáa pẹ̀lú wa. Ẹ o gbogbo ẹran tó lọ agbègbè yìí ọ̀dọ̀ bàbá ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ wọn kó wa ìmọ̀ọ́mù olùtọ́jú opportunity bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá olóńgbé méjì Allahu a'lam tó wà nù kọ́mítì kan tí ó pè é báyìí nísìn lọ́yọ̀ state èmi ní secretary committee yẹn lọ́yọ̀ state ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ní secretary committee yẹn so tí ààrẹ kó jọ pé ká máa mójútó àdúpẹ́ lọ́dọ̀ wọn kí wọn á mọ lórí torí pé bí wọn bá rántí wa kí láṣẹ akí ààrẹ púpọ̀ ọlọ́mọdé wọn sá ọlọ́jẹ́ wọn ṣe pé lẹ́yìn náà gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ His Excellency Engineer Ṣèyí Mákindé ọlọ́mọba wa dúró ti gómìnà ń ṣe dáadáa pẹ̀lú wa gan ni ó tó kọjá bẹ́ẹ̀ abẹni ọlọ́mọba wa dúró ti wọn ọlọ́jẹ́ wọn ṣíra láyọ̀ ọlọ́mọdé wọn ṣiṣẹ́ gbogbo dáadáa tí wọ́n ṣe tí wọ́n wá ń dùn sí ọlọ́mọdé ọ̀padà dáadáa ọ̀pá tí wọ́n bá kó ń bẹ̀ ọlọ́jẹ́ wọn kó ń bẹ̀ pẹ̀lú sàlám ọlọ́mọdé ṣe bẹ́ẹ̀ fún wa gbogbo àwọn ọba lágbègbè wa yìí látọ̀rí bàbá wa Ṣọ̀ún Olúpọ́n Òǹpẹ̀tù Alájà Àwà Àrẹ̀sàdú Àrẹ̀sàpá Àtàpàrí Òǹkòyí àti gbogbo àwọn ọba àti baálẹ̀ abẹni Ọlọ́run bá wa dúró tì wọ́n má bá tí wọ́n jẹ́ bá wa ṣohun wọn lọ́kàn jẹ́ kí wọ́n lè ṣàṣepọ̀ Ọlọ́run wala ilaha illa gbogbo àwọn ọba ìmáàmù tí wọ́n ti lọ tí wọ́n ti dúró láàyè yìí gbogbo àwọn méjèèjìlá Ọlọ́run bá wa dúró tì gbogbo àwọn olóyè wọn bá wa ṣe dáadáa fún wọn. wọ́n bàbá wa tẹ́ ń bẹ́ẹ̀ lónìí Ọlọ́run bá wa dúró tì yìí o bàbá wa High Chief Dr. Saka Adégbìtẹ́ Balógun bàbá tá a lè pè ní Abul Islam fìbíláàdì Ògbómọ̀ṣọ́ bàbá gbogbo àwa mùsùlùmí Ògbómọ̀ṣọ́ báyìí lọ fún bàbá yín wá lẹ́yìn àbá mú bàbá Saka Balógun ta àwọn bàbá méjì tó jáde àtiwájú ṣé bàbá mi wà kò sí bàbá àwa mùsùlùmí lò ọlọ́run ṣàbà dúró tì ọlọ́run yẹ ṣe pẹ́ wala la ilaha illallah wala la hawla wala quwwata. Bàbá wa aṣíwájú àti bàbá àṣàlẹ̀ adé ní gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ akí Sẹ́nẹ́tọ̀ Hamzat Ayọ̀ Adéṣe ẹkú àdúró tí ẹ̀sìn ẹkú àdúró tí ṣe ọlọ́run ní lójú tì yín o ọlọ́run ní yẹpẹrẹ yín o wala la ilaha illallah. Bàbá wa Alhaji Èjìdé Al-Khalifa Mansur Abdulhamid Èjìdé ọlọ́run bá wa dúró tì yín ọlọ́run yẹ máa padà sí ikú wala la ilaha illallah. Bàbá wa Alhaji Muritala Búrẹ́dì bàbá mọ́sálásí tuntun ọlọ́run bá wa ṣe dáadáa fún yín ọlọ́run jẹ́ máa padà sí ikú. Bàbá wa Zainul Islam fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ bàbá wa Abu Salam Àríjẹ ọlọ́run bá wa dúró tì yín bá wa ṣe dáadáa fún yín. Sheikh Alim Abdul Wahab al-Imam àfa ńlá ọlọ́run ní jẹ́ bàjẹ́ fún yín àfa àgbà l'Ògbómọ̀ṣọ́ bàbá kò gbà àwọn àfa àgbà l'Ògbómọ̀ṣọ́ lẹ̀ ní ìsìn ẹni tó sọ pé àgbà tòun ju sí alẹ́ mu lọ tó ọlọ́run tó fi yín bẹ̀ òní tètè mú ipò ń bẹ̀ ọlọ́run yẹ ṣe pẹ́ wala la ilaha illallah. Bàbá Lùtóníà mo kí yín bàbá wa Tajudeen Aremu retired DIG mo kí ẹ̀yin náà mo kí bàbá wa Abẹ́sẹ̀ Barrister ọlọ́run ní jẹ́ máa padà sí ikú. Bàbá wo Orúmọgẹ́gẹ́ mo kí yín o ọlọ́run bá wa dúró tì yín ọlọ́run bá wa dúró tì yín. Bàbá wa Lábọ̀dé ni mo kí o mo
mo kí alájí Olúkan, alájí Abdulwasi Olúkan, alájí Abdulrazak Agboti, ẹ kú àdúró tí ẹ ṣe gbogbo ẹ bá wa kíṣù ọ̀fta ẹ lá mọ iyì wọn, amọrírì wọn, adúpẹ́ fún ọlọ́ba, adúpẹ́ fún wọn ọlẹ́lá ìlàlá. Gbogbo ẹ̀yin kọ́mítì tẹ́ ẹ ṣètò yídì yìí tẹ́ ẹ tó gbé kánọ́pì tó dáa fún bàbá wa tẹ́ ẹ yóò rán pa wọn akínyé o ọlọ́ba ṣẹ́rí ìgbà tí wọ́n rí kánọ́pì yìí ni wọ́n lè já gbé kó rán pa gbọ́ àmúlẹ̀ ẹ̀ já gbé kó ẹ máa ń bàbá wa lẹ̀ ṣẹ́rí gbogbo àwọn ọ̀dọ́ ìdí eégún sì wà lára tí wọ́n dáadáa eégún wà lára wọn ẹ máa ń bàbá yìí lẹ̀ bàbá Sàká Balógun ó dá báyìí àbí ọ̀dà báyìí ká máa gbé wà títí tẹ́ẹ̀bì bá wa ṣe tí ó wà bí permanently ọlọ́run kò má ṣàìsí. Bàbá wa Ragare mo kí yín o, bàbá wa AIG retired mo kí ẹ̀yin náà, gbogbo ẹ̀yin ńláńlá mo kí yín o, àrí alásàlátù mo kí yín o, àríwájóyè of Ògbómọ̀ṣọ́ land mo kí ẹ̀yin náà. Bàbá wa Alhaji Abdulgani Aláàgbà mo kí yín, mo kí gbogbo ẹ̀yin council imam lápapọ̀, gbogbo ẹ̀yin ọ̀dọ́ mùsùlùmí mo kí yín, gbogbo ẹ̀yà wa lásàlátù mo kí yín, ẹ̀yin kọ́mítì tẹ́ ẹ ṣètò ìdí wáyé mo kí ẹ̀yin náà. Barrister Nala, thank you very much. Mo kí Alhaji Ibrahim Toske, àwọn ní chairman Eid committee, ọlọ́run bá wa dúró ti gbogbo ẹ̀yin kọ́mítì yẹn, ọlọ́run lè jẹ́ ọ̀bẹ̀jẹ̀ fún yín. Wala la ilaha illallah. Ní ìparí pátápátá lónìí, àwọn ọmọ wa tí wọ́n kú ní Yawọta, Ẹ̀síẹ̀lẹ̀ àti Ahoro, àtàwọn ọmọ iléèwé àtàwọn olùkọ́ tí wọ́n kú, abẹ́lẹ̀ wọn bá lè kí ọlá bá wa tún wọn lẹ̀. Àbàlùbáríkà yìí tá a wà yìí àti ìbádà tá a ṣe bí a fi bẹ́lọ̀ mọ́ṣẹ̀ ìkọ́ wa tún wọn lẹ̀. Gbogbo àwọn tí wọ́n kó wọn pamọ́ bá wa fi sí wọn lẹ́mìí láti tún wọn lẹ̀, bá wa rọ̀ wọn lẹ́mìí Ọlọ́run. Àwọn tí wọ́n kó wọn pamọ́ náà bẹ́lọ̀ báwọn náà bá wa tún wọn ṣe Ọlọ́run, bá wa tún wọn ṣe jẹ́ wọ́n yídà, kí wọ́n dẹnire, kí wọ́n máa hùwà rí, káwọn náà contribute sí development Nàìjíríà. Ọlọ́run kò má ṣe ìṣe bẹ́ẹ̀. Gbogbo àwọn ọmọ kálukú májẹ̀ wọ́n yẹ yàkuyà o, májẹ̀ wọ́n di olè, májẹ̀ kí wọ́n di ajínigbé, májẹ̀ kí wọ́n di agbénipa. Gbogbo wa burúkú tá a máa ń hù láyé, májẹ̀ káwọn ọmọ wa wà ń bẹ̀. Wala la ilaha illallah. Gbogbo àwọn èèyàn wa tí wọ́n bẹ ní àjẹ́ náà kò má ṣe àbọ̀ aṣọ wọn adéláyà. Aqulu qawli hadha astaghfirullaha li wa lakum subhana rabbika